kúrò lẹ́ ma. Báwo ni dé yín ṣe lọ? Dáadáa la wà o. Okay. Ṣé kò sí problem? Àmín. Àmì ò ní dẹ́bi gbogbo ọmọ kẹyìn náà o. Àmín. Àánú yóò ṣògo láyé. Àmín yàgbà. Níbo lẹ wà? Kò sí ọ̀nà, níbo lẹ wà? Mo wà lójú orin, mo fẹ́ mọ jáde lọ sí gbòòrò, mo fẹ́ lọ mú kòkòrò yàn. Okay. Ọlọ́dúnrúmọdé ọ̀dọ́ òkú ẹ̀rù ọdún. Ìyá ọjọ́ di wúrà, òkú ẹ̀rù ọjọ́ ìbí rẹ̀ òkú ẹ̀rù wa mọ́rí pé ọdún. Ó ti dára kó ní ìbànújẹ́ ọ̀nà gbogbo tó ń pa ọlẹ́rìí ọlọ́rọ̀ bọ̀ níjọ́ pa ọlẹ́kùn. Ó mọ bẹ níbẹ̀ sí ìrẹsẹ̀ ẹ̀wá sí ibẹ̀ náà. Olúrántí o, ìgbà lè rẹ̀ lẹ́ni àwọlé rẹ̀ lẹ́ni mẹ́bẹ̀ lẹ́lóbìnrin ọbẹ̀ lọ́jà. Kó àdúgbò àdúrà òòlò ní okó ayẹyẹ jẹ́ ibi rẹ̀. Jẹun wá sẹ́dẹ́dẹ́lẹ́ àwọn bàbá tó bí ọlọ́mọ. Ọmọ olóògbòjò nílé bàbá rẹ̀. Ikoyi Eso nílé àwọn yeye tó bí ọlọ́mọ. Ẹ̀sọ́ wá di púpọ̀ nílé rẹ̀ Olúrántí. Ikoyi Eso ọmọ olóògbòjò ará òde ògbólúkẹ́ asúnkébé ìsúnmọ́ ike rẹ̀ jọ̀tọ̀ ya kí wọ́n mọ̀ ṣe gbé ọ̀fọ̀ yàbùkẹ̀yẹ ọjọ́ tó sá kí wọ́n mọ̀ gbé ọ̀fọ̀ òsà láwẹ̀ Olúrántí o ike rẹ̀ wá ní kẹ́ àbúṣẹ ìyá ọmọ ní ké èrè ọmọ láǹgẹ̀ wọ́sọ̀ ọmọ wọ́sọ̀ ọmọ ń bàtà ọmọ.